ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Ọlọ́run atọrọ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí ni di ọpẹ́ wa Ọlọ́run ní ká sùn lánàá ká jí sáyé ní rọrùn lónìí àìmọye àwọn ẹni tí a jọ sùn ọ̀pọ̀ wọn ìtí ń bẹnu sáré báyìí ọgọlọ́gọ̀ wọn ìtí ń bẹnu lérí nínú ẹni àárẹ̀ ọ̀kẹ́ àìmáyé wọn ti ń jí ẹ̀ṣà ìmàdí ẹlòmí ti fọ́ lójú ẹlòmí ti rọ lápá ẹlòmí ti rọ lẹ́sẹ̀ wàhálà ọmọ ó ti kódà mú bẹ́lòmí Ọlọ́run wá ní káwọ̀ jíire káwà lálàáfíà agbé apá ṣe gbé agbé ẹsẹ̀ ṣe gbé alanu arọ́rọ̀ sọ àtúwà ń bára wa lálàáfíà Ọlọ́run tó wá kàwá kọ́ ẹni tí ó kíhun lónìí ó wá kàwá kọ́ ẹni tí ó dìdèdè àkókò tá a wà yìí ọba náà la dúpẹ́ fún Ọlọ́run má yọ ọpẹ́ kó nú ọ̀rọ̀ wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam atọrọ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì àtàwọn ará alé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tó rìn lórí gìgísẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ẹgẹ̀ kó má lọ bá ẹnì kọ̀ọ̀kan wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ń sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ Ànábì ní kullu ummati yadkhuluna li jannata illa man aba Ànábì ní gbogbo ìjọ èmi Ànábì òun náà ni ó wà lí janna o olówó wọ̀ tálíkà wọ̀ ẹni olọ́lá wọ̀ olòṣì wọ̀ ẹni yìí wọ̀ ẹni yẹpẹrẹ wọ̀ illa man aba àti àfá àti ilé mọ́mù Ànábì ní gbogbo yín lẹ wà lí janna àyàfi ẹni tó bá wá kọ̀ tó lóun ò ní wà lí janna àwọn sọ̀hábà wọn wòra wọn ní ìrẹ́ Ànábì èyàn ó ṣe rí ilé ọlá èyàn ó rí ilé ìkẹ́ èyàn ó rí ilé ìdùnnú ilé tí a ti ń ràn kàn á wá rí apẹ́ àníwọ̀ Ànábì ní bẹ́ẹ̀ ni o mana atani dakhala li janna gbogbo ẹni tó bá ti tẹ̀lé mi Ànábì lọ́kùnrin lóbìnrin tó bá ti tẹ̀lé mi Ànábì dakhala li janna òun tó òun ó ṣe kíni ló wà li janna
torí wípé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam la yantiqu anil hawa in huwa illa wahyu yuha. Ànábì ò yí sọ̀rọ̀ fẹ́nu àfi ń tọ́lọ́hun bá ní kó wí òun náà ni ó wí. Gbogbo ẹni tó bá tẹ̀lé Ànábì ó ti tẹ̀lé Ọlọ́hun. Gbogbo ẹni tó bá tẹ̀lé Ọlọ́hun kọ́ òun náà ti tẹ̀lé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kullu ummati yadkhuluna al-jannata illa man aba. Ànábì ní man ata'ani dakhala al-janna. Gbogbo ẹni tó bá tẹ̀lé mi Ànábì ló wà al-janna. Wa man asani, ẹni tó bá pẹ̀yìndà tó bá kọ̀ tó bá ní òun ò ní tẹ̀lé Ànábì o dakhala an-nar, òun tọ̀ òun ni yóò wọ̀ná. Ọlọ́hun má ṣe náà ń tiwa, Ọlọ́hun má ṣe náà ń tẹni kọ̀ọ̀kan wa. Naam, ọ̀rọ̀ wa lénìí ní ohun tí a fẹ́ mú ẹnu bà. A bára wa sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ àti àǹfààní tí ń bẹ fún ìrìn àjò àti àwọn nǹkan kọ̀ọ̀kan tí a gbọ́dọ̀ mọ ìdájọ́ rẹ̀ ká tó rìnrìn àjò. Àǹfààní pọ̀ téèyàn ń rí ní ìrìn àjò. Bẹ́ẹ̀ náà ni ẹ̀kọ́ téèyàn fi ń rìnrìn àjò òun náà ń bẹ. Àwọn nǹkan kan wà bó bá jẹ́ mùsùlùmí o gbọ́dọ̀ mọ̀, túláàsì ni. Àwọn ẹ̀kọ́ kan ń bẹ bó bá jẹ́ mùsùlùmí o gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀. Ẹ má jẹ́ á padà sí ayé àtijọ́ táwọn ẹnìkan lò kí ìsìlámù ó tó dé. Nígbàtí ìsìlámù dé, ìsìlámù kásẹ̀ àwọn ohun tí ó dá, ó mú ohun tó dá wá. A fẹ́ máa pẹ̀rọ wa sí àkíyèsí. Gbogbo àwa tá ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ á padà sẹ́yìn o. Kélòmí ó tó rìnrìn àjò Mákà lọ́dún yìí. Ẹlòmí lọ yẹ̀ wò ni o. Ṣé yóò dá kàbí kò ní dá, òun lọ lé Ọlọ́run ó tún lọ yẹ̀ wò. Tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì jẹ́ kó yé wa wípé gbogbo ẹni tó bá lọ lè yẹ̀mí wò tí wọ́n wá wò fún, wọ́n wá sọ fún pé báyìí, ó wá gbàgbọ́, wọ́n ní òun tó òun ni ti ṣe gèfèrí. Ẹlòmí kó tó lọ́jà yóò pè àwọn ẹni tí máa yẹṣẹ́ wò fún ni. Ẹlòmí kó tó wọ́ká yóò pè àwọn ẹni tí yẹṣẹ́ wò fún ni. Kò wá sí ohun tẹ́lòmí lè ṣe, ó gbọ́dọ̀ yẹṣẹ́ wò ni. Àtúnwà ń lọ lé Ọlọ́run, àtúnfẹ́ lọ kí Ọlọ́run. Ilé téèyàn bá dé wa man dakhalahu kana amina. Bẹ́yàn bá wọbẹ̀, ìfọ̀kànbalẹ̀ dé, albarka dé, oríire dé, àánú dé, gbogbo ẹ̀ṣẹ̀ tó ń tọ̀ òun nígbà Ọlọ́run ó tún yáfi rẹ̀, yóò wá dé gẹ́gẹ́ bí ọmọ tuntun bó ń tọ̀ òun ní bá ṣiṣẹ́ tí ó fi ìdààmú àti wàhálà fi kún lọ́hùn. Ọlọ́run sọ fún wa nínú al-Qur'an. Ọlọ́run ní ya ayyuhal ladhina amanu. A pè gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo, lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, lálàgbà, lóní mímọ̀ àtẹni tí ò yí so ní mímọ̀. Ọlọ́run ní òun pè wá o. Ọlọ́run ní taqullah, ẹ bẹ̀rù mi Ọlọ́run, ẹ sáfẹ́ mi Ọlọ́run. Bí nǹkan bá dé sí yín ẹ máa ń pè mí Ọlọ́run ọba ni mò ń ṣe. Gbogbo ìrìn àjò tẹ́ bá rìn ẹ gbọ́kàn yín, ẹ darí ẹ̀ wá sọ́dọ̀ èmi Ọlọ́run. Ẹ tọrọ lọ́dọ̀ èmi Ọlọ́run kí sọ ìrìn àjò yín di rọrùn fún yín. Ẹ má wá nǹkan míì káàkiri. Ẹ má gbé ẹ̀mí fún nǹkan míì. Ẹ má gbé ọkàn fún nǹkan míì. Ẹ darí ọkàn yín wá sọ́dọ̀ èmi Ọlọ́run. Kẹ́ mọ̀ pé lẹ́yìn èmi Ọlọ́run náà ni. Kò sí nǹkan kan tí ń reni lọ́wọ́ àfèmí Ọlọ́run. Kò sí nǹkan kan tí ń pẹ́ nílé àfèmí Ọlọ́run. Kò wá sí ẹni tí ó sì ń dé rìn àjò tí rìn àjò yóò fi dá àfèmí Ọlọ́run. Kẹ́ tó kó nlé ẹ fi mí lẹ́lẹ́ ni. Bẹ́ẹ̀ bá tún wọkọ̀ ìbá yín wọ̀. Bẹ́ẹ̀ bá tún wá dé ọ̀hún ẹ tún bẹ̀ mí Ọlọ́run lọ́hùn. Kò wá síbi tá wà tá rí Ọlọ́run. Kí wá ní ohun tá ń lé?
kí ni ohun táwọn wá ọlọ́run ní taqullah bẹ̀wò èmi ọlọ́run gbogbo ohun tó là kó tó rìnrìn àjò bẹ̀wò ọlọ́run gbogbo èyí tó mú kó tó rìnrìn àjò bẹ̀wò ọlọ́run gbogbo Sunday tó ṣe o ìrìn àjò yìí gbọ́dọ̀ rọrùn èèyàn ń lọ Mọ́kà ó tún Sunday kí ìrìn àjò bá lè ṣe kí ni kó bá lè rọrùn fún wàláhì irọ́ ló pa ó darí gbogbo ọkàn rẹ̀ ó darí ẹ̀ sọ́dọ̀ ọlọ́run haqqa tuqati ní ti pàápàá bẹ̀wò ní ti pàápàá ìpáyà ó máa bẹ̀wò ọlọ́run ó máa sá fún ọlọ́run lẹ́ni tá ní ẹ̀ fi dá wípé ìrìn àjò tí mo fẹ́ rìn yìí mo darí ọkàn mi gbogbo mo darí ẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run wala tamutunna illa wa antum muslimun ọlọ́run ní ẹ ò gbọ́dọ̀ kú o àfi kẹ́ kú ní mùsùlùmí ìgbà tí yàn bá bá rìn àjò lọ́gẹ bí yàn bá bá gèfèrí lọ rìn àjò táníyàn rẹ̀ ò dá tí kú wá pa sóhun jama sótú kú ní mùsùlùmí má sótú kú ní mùsùlùmí kò kú ní mùsùlùmí o àwọn aka àwọn nkẹ́kẹ́ fún wa tí ó máa jẹ́ ẹ̀kọ́ nípa ìrìn àjò èyí tí ẹ̀dá rìn kí ni àwọn ohun tó yẹ kí a kọ́kọ́ ṣe ó yẹ ká mọ̀ bí wọ́n bá fẹ́ rìn ìrìn àjò èèyàn gbọ́dọ̀ mọ̀ àwọn ẹ̀kọ́ téèyàn fi ń rìn ìrìn àjò ni alákọ̀ọ́kọ́ mẹ́ níhun tí àáfàá wa àgbà Sheikhu Yahya tí wọ́n kà fún wa wọ́n ní ó sì famin adabi safar nínú àwọn ẹ̀kọ́ tí a fi ń rìnrìn àjò bẹ́ẹ̀ bá fẹ́ rìnrìn àjò ó ní àwọn ẹ̀kọ́ ó ní àwọn ìgbésẹ̀ téèyàn ó gbé kó tó bọ́ sọ́nà ìgbésẹ̀ táwa máa gbé ń bí òun náà ni kán bá wa wò ó ṣé ọ̀nà dá kàbí ọ̀nà ò dá èyí nìkan nínú àwọn ìgbésẹ̀ tá a máa gbé ẹlòmí ò ní tóun bá fẹ́ jáde bóun bá pàdé ọkùnrin ìrìn àjò tóun kò ní dá ẹlòmí bó bá pàdé obìnrin yóò padà sẹ́yìn lónìí gbọ́dọ̀ lọ lónìí bí n bá lọ ọ̀nà náà ò ní dá o ẹlòmí bára bá sán kàbí tójò bá rọ̀ yóò ní ìrìn àjò ọ̀hún ni yóò lè fóhun díẹ̀ irú àwọn ẹ̀kọ́ o ní Islam ń kọ́ wa tí a gbọ́dọ̀ lò fún ìrìn àjò tí a fẹ́ rìn alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni kí ni an yakuna niyyatun salihah kí ìrìn àjò kí àníyàn ẹni tó fẹ́ rìnrìn àjò kó ní àníyàn tó dá alákọ̀ọ́kọ́ nìyẹn àníyàn rẹ gbọ́dọ̀ dá o wípé ìrìn àjò tí mo fẹ́ rìn yìí mo fẹ́ rìn nítorí t'Ọlọ́hun àti t'Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìrìn àjò tí mo fẹ́ rìn yìí mo fẹ́ rìn ìrìn àjò yìí nítorí oore ni ìfẹ́ rìnrìn àjò yìí nítorí aburú ẹni tó fẹ́ rìnrìn àjò ó wá kó nlé ń lọ sí Mákà lápèjúwe àníyàn rẹ̀ ni wípé mo fẹ́ lọ ṣètò Ọlọ́run àníyàn rẹ̀ ni wípé mo fẹ́ lọ jẹ́ pé Ọlọ́run ìhun t'Ọlọ́run pa wá láṣẹ rẹ̀ látọ̀dọ̀ Ànábì wa Muhammad mo fẹ́ lọ ṣètò Ọlọ́run àníyàn rẹ̀ nìyẹn ó wá jáde nílé bẹ́ẹ̀ sẹ̀mọ̀ pé àníyàn tó gbé kó nílé yẹn àníyàn ọ̀hún ni àníyàn dáadáa ni tó bá lọ kú sọ́hun Ọlọ́run ó san lẹ́san àníyàn tó fi kó ní ilé ìwọ tó wá ń lọlé Ọlọ́run ó wá dàníyàn wípé ibi tí mo ń lọ yìí
mo fẹ́ gbógun olóró dání kí lọ ta ni, mo fẹ́ lọ ta ògùn olóró ni, mo fẹ́ lọ ṣeun tọ́lọ́hun kọ̀, mo fẹ́ ṣeun tá ànábì kọ̀. Ẹ rí wípé àníyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ànábì ń sọ fún wa wípé innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa. Èyí ni já sí pé gbogbo iṣẹ́ téèyàn ó bá ṣe, gbogbo ìrìn àjò téèyàn ó bá rìn, ìtì ń bẹ nínú àníyàn. Èyàn gbọ́dọ̀ dàníyàn rẹ̀, torí wípé àníyàn lèyàn fi ń rìn ìrìn àjò. Mo fẹ́ jáde kó ń lé, mo fẹ́ lọ wá ohun tí ń jẹ, Ọlọ́run fi mí ṣe kòńgẹ́rẹ́, àníyàn ni. Èyàn ó dàníyàn lèyàn ó fi kó ń lé, èyàn jẹ́ alákọ̀ọ́kọ́. Irú àníyàn ò lè mí dà fi jáde ńlé. Ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń lọlẹ̀ láwọ́bá tó fẹ́ lọ kéwú, wọ́n á dàníyàn pé bí n bá dọ̀hùn, èmi náà gbọ́dọ̀ lọ gba mọ̀ṣúrún o, mo gbọ́dọ̀ ṣe báyìí, mo gbọ́dọ̀ ṣe báyìí. Ó wá lu àwọn ohun tí ó dá, àwọn ohun tọ́lọ́hun ò fẹ́, tí ó mọ̀ ń pé àánú Ọlọ́run àwọn ọ̀kan fi ń gbà. Ó gbalé olóògùn, ó gbalé babaláwo, ó gbà fọṣẹ, ó gba igbá, ó gbà wo. Èyí ni já sí pé ó jáde ńlé torí tọlọ́hun, ó jáde ńlé torí èṣù ni. Gbogbo ẹ̀yin náà tẹ́ ń re Gabon, ẹ̀ ń re Congo, ẹ̀ ń re ìlú òyìnbó, ẹ jẹ́ ká níyàn yín ó dá. Béèyàn bá ti fi àníyàn tó dá fi kó lé, ìrìn àjò rẹ̀ yóò sì ṣe kíni, yóò sì rọrùn. Àmọ́ bá níyàn ò bá ti dá, ìrìn àjò ṣe kíni, ìrìn àjò náà ó sì mẹ́hẹ. L'Ànábì fi ń sọ fún wa wípé gbogbo ẹni tí ó bá rìn ìrìn àjò, ẹ jẹ́ kí àníyàn yín kó ṣe kíni, kó dá. Torí bá àníyàn bá dá, á gbẹ̀san wípé àníyàn wa dá. Àmọ́ bá àníyàn bá ti bàjẹ́, ẹ̀san rẹ̀ òun náà lágbà o. Ẹlẹ́kejì, ihun tí a tún ṣe ká fi rìn àjò, a ṣe kíni, istikhara. Bó bá fẹ́ rìn àjò, ó ṣe istikhara náà. Istikhara yìí kìí ṣe dandan bó bá ti ṣe kó rí nǹkan lójú ohun, kìí ṣe ọ̀rọ̀ yàn. Bá Ànábì ti kọ́ wa wípé a ṣe, ó yàtọ̀ sí bí ọ̀pọ̀ èèyàn bí wọ́n ti ń ṣe lásìkò tá a wà yìí. Ẹ rí wípé Jabir bun Abdullahi radiyallahu anhu nínú ẹgbà wá tí Bukhari gbà wá, ó ní kana Rasulullahi sallallahu alaihi wasallam yu'allimuna al-istihara fil umuri kulliha. Ànábì a máa kọ́ àwọn lẹ́kọ̀ọ́, ló kọ́ àwọn ní istihara nínú gbogbo ohun tó bá ti ṣẹlẹ̀ sáwọn. Ànábì ó ní ó yẹ ẹ ṣe istihara lórí rẹ̀, ẹ ṣe istihara lórí rẹ̀. Ó fẹ́ rìnrìn àjò, istihara ló kọ́kọ́ ṣe náà. Nígbàtá ní ẹ̀ bá ti dá. Ó fẹ́ fẹ́yàwó, istihara ló ṣe. Nígbàtá ní ẹ̀ bá ti dá. Ó fẹ́ dá òrò kan lẹ̀, ó fẹ́ dá ọjà kan lẹ̀, istihara ló ṣe. Nígbàtá ní ẹ̀ bá ti dá. Mo fi Ọlọ́run búra fún yín, gbogbo ẹni tó bá ti ṣe, gbogbo nǹkan tó bá dáwọ́lé yín máa yọrí sí rere ni, torí ń pé Ọlọ́run lẹ fi bẹ̀rẹ̀. Àmọ́ ohun tí yàn bá ti fi èṣù bẹ̀rẹ̀, ìparun, òbúté òfo, òun náà ni máa já sí kẹ́yìn. Wọ́n ní Ànábì máa kọ́ wọn ní ẹ̀kọ́ istihara nínú gbogbo ohun tó bá ti ṣe kíni, gbogbo nǹkan àlámọ̀rí tàwọn, gẹ́gẹ́ bí Ànábì ṣe máa kọ́ àwọn ní àwọn súrà nínú al-Qur'an. Idha hamma ahadukum, nígbàtí ìfúnpinpin má dé fẹ́ nìkan, kàbí ìdààmú dé fẹ́ nìkan, ó wá rí wípé ìrìn àjò náà ló yẹ kí n lọ o. La ilaha illallah, ìfúnpinpin dé, ó rí jẹ, ó rí mu, ìnira wọlé, wàhálà wọlé, ìdààmú dé,
kàbí o fẹ́ dá nǹkan lẹ̀ kàbí o fẹ́ dáwọ́lé nǹkan kí ni nǹkan àkọ́kọ́ tí yàn máa ṣe faliyarka rak'atayn min ghayri farida ó yàn náfílà méjì yàtọ̀ sí àwọn náfílà ọ̀ranyàn ó fi bí ọlọ́run ohun tí mo fẹ́ ṣe yìí o ọlọ́run jẹ́ kó wúlò fún mi mo fi wọ́ ọlọ́run síwájú wàláhì yóò dá bẹ́yàn bá ti ṣe bẹ́ẹ̀ àánú ìdùnnú ayọ̀ òun ní máa kẹ́yìn ọ̀ranyàn torí wípé o ti gbé gbogbo àlámọ̀rí rẹ o ti gbé lọ́lọ́run lọ́wọ́ àdúrà wo l'Ànábì wọ́n á ṣe Allahumma inni astakhiruka bi ilmik wastakdiruka bi kudratik wa as'aluka min fadlika al-azim fa innaka tuqaddir wa la uqaddir ta'lam wa la a'lam wa anta 'allama al-ghuyub Allahumma in kunta ta'lam أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال عاجل أمري وآجله فاقدره لي وبشره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال في عاجل أمري وآجله فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم أرضاني جماعة àdúà tí Ànábì máa ṣe ni ìtumọ̀ rẹ̀ òun náà ni wípé bí ìrìn àjò yóò bá lóore tí yóò ní àlàáfíà tí ìrí dùnú ń bẹ tí ò ní gbẹ̀sìn lọ́wọ́ mi tí ò ní fa kúkúrú ẹ̀mí tí ò ní fàdàmú tí ìrí oore ń bẹ Ọlọ́run ò jẹ́ kí ìrìn àjò náà jẹ́ ó rọrùn fún mi àmọ́ bá burú ó bá wà ń bẹ Ọlọ́run má jẹ́ ó bọ́ sí tí ń fẹ̀sí ilẹ̀ tí ń fẹ̀sí mí wẹ́lọ̀ tí kú òjijì ó wọlé tí dàmú ó wọlé tí gbogbo ó le Ọlọ́run ò má jẹ́ ó bọ́ sí o àmọ́ èyí tí mò ń fẹ́ òun ni kí wọ́n Ọlọ́run ṣe fún mi bó bá ti ti Ọlọ́run síwájú tó fi rìnrìn àjò wàláhì gbogbo ó sì bọ́ sí àwọn kan sọ fún ọ wípé bí wọ́n bá ṣe istihara náà ó ṣe lákọ̀ọ́kọ́ ó ṣe lẹ́kejì ó ṣe lẹ́kẹta wọ́n ní ihun téèyàn ń fẹ́ náà ìfẹ́ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí wọnú ẹ̀mí fẹ́yàn bí ìfẹ́ rẹ̀ bá wá pọ̀ jù nínú ẹ̀mí ó já sí wípé yóò rọrùn nìyẹn àmọ́ bí ìfẹ́ rẹ̀ ò bá pọ̀ jù tí ẹ̀mí ń le àfi kéèyàn ó filẹ̀ torí wípé ọ̀nà náà ò ní da ẹlẹ́kejì ń bẹ òun náà ni Allah yusafiru wahda bẹ́yàn bá fẹ́ rìnrìn àjò Islam jẹ́ kó yé wa wípé má rìnrìn àjò níwọ̀ nìkan wá nìkan fi kúnra kẹjọ fi rìnrìn àjò yín wá nìkan kó fi kúnra wípé eléyìí ọ̀rẹ́ mi ni eléyìí ọmọ mi ni eléyìí ìyàwó mi ni eléyìí alábàásọ mi ni ẹ jọ fi rìnrìn àjò ẹ jọ fi ṣe kíni ẹ jọ fi rìnrìn àjò torí wípé ẹni tó fi rìnrìn àjò yìí yóò máa jẹ́ kíni mu'minan mùmíní òdodo tí ò ní bá àlámọ̀rí ìsìláàmù rẹ̀ jẹ́ bàbá wo ẹgbàwá tí Tirmidhi gbà wá عن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي Ànábì ń jẹ́ kó yé wa wípé ẹni tó yẹ kéèyàn ó mú láàyò kó fi rìnrìn àjò àfi kó jẹ́ mùmíní kò ní wá kó ẹni kankan kò ní fún ẹ lóúnjẹ kan jẹ àfi kó máa kó ẹni bẹ̀wò Ọlọ́run torí ẹni tó bá ti bẹ̀wò Ọlọ́run náà ni ó máa tọ́nà sọ́nà bẹ̀wò Ọlọ́run ẹni tí ò bá bẹ̀wò Ọlọ́run
tó lọ mú pòkí lọ́rẹ̀ tẹ́yìn méjèèjì wájọ rìnrìn àjò ihun tọ́lọ́hun ò fẹ́ ihun tá ànábì ò fẹ́ òun náà lẹ́bàdé. arákùnrin kan ní lọ́jọ́ ọjọ́ kan ó ní ọ̀rẹ́ rẹ̀ wọ́n jọ ń gbé wọ́n jọ ń bára wọn ṣe. Ó wá dọjọ́ ọjọ́ kan àwọn méjèèjì wá rí ìwé wọ́n fi lọ sí ìlú òyìnbó wọ́n wá jọ ń ṣiṣẹ́ jàmáà ǹjẹ́ ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ọ̀rẹ́ tí ń bẹ ńlé ọ̀rẹ́ tí wọ́n ń bẹ ńlé tí wọ́n jọ ṣe ọ̀rẹ́ tí wọ́n jọ lọ sí ìrìn àjò yìí ọ̀kan nù wọ́n dé Ọlọ́hun fẹ́ wá wọlé ọ̀rẹ́ rẹ̀ tí ń bẹ lọ́hun wá ń sọ fún wípé ìrẹ́ ọ̀rẹ́ mi só ti dé ó fẹ́ wá wọlé ehun tí ń tọrọ lọ́dọ̀ rẹ̀ lágbájá ló gbé nǹkan báyìí wá fún ẹ bá mi gbé wá lóòótọ́ ó gbé fún ehun tó gbé fún òun ò mọ ohun tó wà ńbẹ̀ àmọ́ tí ó fi dóhùn wọ́n bá mú wípé ohun tó gbé wá ihun tó fi ń kọ̀ ni ó bá dèrò ẹ̀wọ̀n. Jàmáà ṣé ọ̀rẹ́ tó dá nìyẹn? Béèyàn bá fẹ́ yan ọ̀rẹ́ èèyàn ó yan ọ̀rẹ́ tó bẹ̀wò Ọlọ́hun tí ó kó ẹbá tí ń bẹ̀wò Ọlọ́hun nínú ọ̀rọ̀ sísọ ìbẹ̀wò Ọlọ́hun nínú oúnjẹ ìbẹ̀wò Ọlọ́hun nínú mímu ìbẹ̀wò Ọlọ́hun náà l'Al-Qur'ani fi sọ fún wa wípé in tattaqullah bẹ́ẹ̀ yan ọ̀rẹ́ méjì bẹ́ẹ̀ bá bẹ̀wò Ọlọ́hun yaj'al lakum furqana Ọlọ́hun ó sì lànà rẹ̀ fún yín. Àìbẹ̀wò Ọlọ́hun òun ní mú wa rìnrìn kírìn àìbẹ̀wò Ọlọ́hun òun ní mú wa jẹjẹkújẹ àìbẹ̀wò Ọlọ́hun òun ní mú wa ṣeṣekúṣe. ẹlẹ́kẹ̀ẹ́ta an yad'u Allaha ta'ala bidu'a'i safar òun náà ni kó bẹ̀wò Ọlọ́hun kó bẹ̀ Ọlọ́hun pẹ̀lú àdúà tá fi ń rìnrìn àjò. Jàmáà àdúà ń bẹ tá fi ń rìnrìn àjò béèyàn bá fẹ́ rìnrìn àjò àdúà ń bẹ. àdúà náà ni kíni Allahumma inni as'aluka fi safari hadha albirri wattaqwa wa min amali ma tarda Allahumma hawwil alayna safar wa atwilna alba'id Allahumma anta sahibi fi safar wal khalifati fi ahli. Àdúà yìí ó dá pípọ̀ kí a máa ṣe torí wípé Abdullahi ibn Umar radiyallahu anhu ó ń sọ fún wa wípé báwọn bá ti fẹ́ rìnrìn àjò báyìí pẹ̀lú Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam báwọn bá ti gun nǹkan gun tàwọn Ànábì ó ṣe Allah subhanallah Ànábì ó ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar lẹ́mẹ̀ẹ́ta ló wá ṣe subhanallahi alladhi sakhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun. Ǹjẹ́ a dá dúró báyìí pẹ̀lú ògo ní ọ̀dọ̀ Ọlọ́run láyìn ìṣẹ́jú márùn-ún a tún padà wá. Barakatu ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. Alhamdulillahi rabbil alamin. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba àgbàlagbà ọba tó ní kí a máa bẹ títí fi di àkókò yìí ọba náà là fún lọ́pẹ́. Àwa tọrọ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam.
ibi tí a bọ́rọ̀ wá dé òun náà ni an yad'u Allaha ta'ala bi du'a'i safar. Òun náà ni kéèyàn ó bẹ Ọlọ́run lórí ìrìn àjò téèyàn fẹ́ rìn, kéèyàn ó bẹ Ọlọ́run. Ànábì kọ́ wa ládùúà tó yẹ ká ṣe nígbà tí a bá fẹ́ rìnrìn àjò. Ohun tí Ànábì bá sì ní ká ṣe òun náà la ṣe, torí wípé ọ̀nà tó dájú òun náà ni ọ̀nà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó yẹ ká tẹ̀lé. Ìrìn àjò téèyàn bá fẹ́ rìn àdúrà lèyàn máa ṣe. Bàbá wa Abdullahi ibn Umar radiyallahu anhuma ó ń sọ fún wa wípé báwọn bá gùn kan gùn táwọn fẹ́ rìnrìn àjò, àwọn máa ṣe kábàrà lẹ́mẹ̀ẹ́ta, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Àwọn máa ní subhana alladhi sakhara lana hadha wa ma kunna lahu muqranin wa inna ila rabbina lamunqalibun. Thumma yaqul Allahumma inni as'aluka fi safari hadha albirri wattaqwa wa min al'amal ma tarda. اللهم هون علينا السفر وأطول لنا البعيد. اللهم أنت صاحب في السفر والخليفة في الأهل. wọ́n ní àwọn máa ṣàdúrà bẹ́ẹ̀ káwọn tó rìnrìn àjò. Ìtumọ̀ rẹ̀ lákòójọ òun náà ni wípé ìwọ Ọlọ́run náà ló lè sọ ìrìn àjò yìí di ìrọ̀rùn fún wa. Ọlọ́run bá wa sọ di ìrọ̀rùn. Gbogbo ohun tí ń jẹ́ oore bẹ̀ là ń fẹ́, aburú bẹ̀ Ọlọ́run bá wa lè jìnà. Béèyàn bá ti ṣe bẹ́ẹ̀, ìrìn àjò ó sì rọrùn fólúwa rẹ̀, lórúwa rẹ̀ ó sì bọ́ sí ìrìn àjò. Ìwọ tó bá lè wá ṣe gbogbo èyí, bó bá fẹ́ rìnrìn àjò, ó yan náfílà méjì, ó wá ké èyí tó wù ẹ́ nínú Al-Qur'an lẹ́yìn ìgbà tí ó bá ti ka Suratul Fatiha. Láníyàn wípé Ọlọ́run o, mo fẹ́ rìnrìn àjò, jẹ́ kí rìn àjò náà kó rọrùn fún mi. Bó o bá ti ṣe bẹ́ẹ̀, Ọlọ́run ó sì sọ rìn àjò náà, yóò sọ di ìrọ̀rùn fún ọ. Náfílà méjì péré ni pẹ̀lú Suratul Fatiha àti èyí tó bá rọ̀ ẹ́ lọ́rùn nínú àwọn súra. Ó lè jẹ́ Qul Huwallah, ó lè jẹ́ Qul A'udhu Birabbil Falaq, ó lè jẹ́ Birabbin Nas, ó lè jẹ́ Inna Atoyna. Èyí tó bá ti rọ̀ ẹ́ lọ́rùn òun náà ni kó mú. Bó o bá ti yàn bẹ́ẹ̀, wá lọ rìn àjò ẹ, Ọlọ́run ó sì sọ di ìrọ̀rùn fún ọ. Èyí ń lóore fún ẹ ju wípé kó máa wá lá nǹkan, kó máa fẹ́ nǹkan, kó ti á múra bẹni tí ń lójú ogun, ó sò fúnpá, ó sọ́ndè, ó tọ́ kan, ó fọ̀kan pẹ́rí, ó fọ̀kan ṣe gbá, ó dúró lẹ́nu ọ̀nà, ó fọ́ nǹkan. Gbogbo eléyìí ni kò sí ẹ́ láǹfààní, kò wúlò fún ọ. Torí pé Ọlọ́run ti sọ fún wa nínú Al-Qur'an. Ọlọ́run ní wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu. Gbogbo ẹni tó bá sìn nǹkan mìíràn lẹ́yìn Islam, falan yuqbala minhu, àwọn Ọlọ́run a ò ní gbà lọ́wọ́ rẹ̀, torí nǹkan mìí ni. Wa huwa fil akhirati minal khasirin. Bó bá dijọ́ kẹ́yìn, yóò máa bẹnu ẹni òfò, yóò máa bẹnu ẹni àdánù, yóò káwọ́ òfò lérí, yóò wù òfò, yóò máa wá pariwo òfò. Jàmáà, báwo láti ṣe gbà tọ́lọ́run ti fi wá mọ̀nà bùṣe, àtúwá ń jáde kónú mọ̀nà, àtúwá ń ṣe nǹkan mi tó yàtọ̀ sí Islam, tó yàtọ̀ sí ohun tọ́lọ́run ò fẹ́, tó yàtọ̀ sí ohun tá Ànábì ò fẹ́. Ọlọ́run yóò ṣamọ̀nà wa. Bó o bá ti yan náfílà méjì, àníyàn rẹ, Ọlọ́run mo fẹ́ rìnrìn àjò, mo ń fẹ́ kó bá mi sọ rìn àjò yìí di rọrùn, má jẹ́ n rí wàhálà tí ń fi lọ tí ń fi bọ̀. Ó sì yan náfílà, ó bá bọ́ sọ́nà, wàláhì Ọlọ́run ó sọ di ìrọ̀rùn fún yín. Èyí tó tún máa jàǹfààní, gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣí ṣọ́ọ̀bù, kàbí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ dọ́jà ńlẹ̀, ẹ wá lọlé àwọn olóògùn, ẹ lọlé aláwo, wọ́n mú àwọn nǹkan, wọ́n wá rí bọ́ ṣọ́ọ̀bù fún yín lọ́lọ́kan òjọ̀ kan. Ìsìláàmù ò fẹ́.
yan náfílà méjì kò sọ fọ́lọ́hun bó bá lè yan náfílà gbẹ́lù Kùránì ẹ kó o sì máa ké máa ṣe Suratul Fatiha lọ́pọ̀lọpọ̀ wallahi ó mọ̀ta bó bá sì wà ní ìrìn àjò ẹ Suratul Fatiha ní kó pọ̀ fún ọ Ọlọ́run ó sì fi ẹ́ sí kóńgẹ́ rẹ̀ ó lọ rí ó sì bọ̀ rí àmọ́ gbogbo àwọn ohun tá à ń gbọ́kànlé tá à ń gbójúlé yìí àwọn kìíní ọ̀hún ni kò lè wúlò fún wa o kò lè wúlò fún wa wọ́n máa sọ fún wa wípé ohun tó yẹ ká palẹ̀ mọ́ jù fún ìrìn àjò òun náà ni kíni òun náà ni ìbẹ̀wò Ọlọ́run ṣé wọ́n ń palẹ̀ mọ́ bẹ̀wò Ọlọ́run fún ìrìn àjò rẹ̀ so ń palẹ̀ mọ́ bẹ̀wò Ọlọ́run zadu taqwa bẹ̀wò Ọlọ́run ló dájú kémi àti wọ́ ká palẹ̀ mọ́ gbogbo àyíkáyè téèyàn bá ti wà àfi kéèyàn palẹ̀ mọ́ bẹ̀wò Ọlọ́run ó fẹ́ rìnrìn àjò bẹ̀wò Ọlọ́run ó fẹ́ ṣègbà bẹ̀wò Ọlọ́run èyí tí máa jẹ́ kàyífì fún mi òun náà ni gbogbo àwọn ọmọ wa tí ń rìnrìn àjò àmọ́ wa gbọ́ bí wọ́n bá dé ìlú òyìnbó wọ́n yí àyàkúyà wọ́n sì nǹkan míì yàtọ̀ sí ohun tọ́lọ́run fẹ́ yàtọ̀ sí ohun tí ànábì fẹ́ ẹ dákun ẹ jẹ́ á bẹ̀wò Ọlọ́run á palẹ̀ mọ́ bẹ̀wò Ọlọ́run kó ń lé tá a bá wá dé ibi tá à ń lọ á rí pé ìbẹ̀wò Ọlọ́run náà yóò lápá lára wa àmọ́ bá a bá palẹ̀ mọ́ rẹ̀ kò lè lápá lára wa o èmi àtẹ̀yìn Ọlọ́run kó ṣàlékún bẹ̀wò ẹ̀ fún wa a rí wípé Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an Ọlọ́run ní wattaqu yawman turja'una fihi ila Allah gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rìnrìn àjò Ọlọ́run ní ẹ bẹ̀wò ọjọ́ tẹ́ padà pàdé mi Ọlọ́run ẹ bẹ̀wò ọjọ́ náà àwa tá ń lọlẹ̀ Lárúbáwá tá a fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ á bẹ̀wò ọjọ́ náà torí ohun tá à ń gbé ṣe nǹkan burúkú ni àdáni ẹ̀kọ́ kò ń lé mà à ń dà níyàn pé àwa náà fẹ́ gba owó Lárúbáwá ni à ń dà níyàn wípé àwa náà fẹ́ gba Lárúbáwá ni à ń dà níyàn wípé èmi náà gbọ́dọ̀ kówó dé àdá níyàn pé mo fẹ́ kó mímọ̀ dé mà àdá níyàn pé mo fẹ́ lọ torí tọlọ́hun mo fẹ́ lọ torí tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam bó bá tẹ̀ kówó dé àkọ́ńpé o má kówó dé wáwó náà gbọ̀nà tó tọ́ kó wáwó náà gbọ̀nà tó yẹ kó wáwó náà gbọ̀nà tọ́lọ́hun fẹ́ tànàbí fẹ́ má wá gbọ̀nà tí ò dá torí ń gbé bó bá wá gbọ̀nà tí ò dá ó gbàdá ṣèṣirò rẹ̀ níwájú Ọlọ́hun lọ́lọ́hun fi sọ fún wa wípé wattaqu yawman turja'una fihi ila Allah wá bẹ̀wò ọjọ́ kan ọjọ́ wo lọ́jọ́ náà ọjọ́ tí mi àti wa á pàdé Ọlọ́hun ọjọ́ tí wọ́n pè wá tá à ní jẹ́ ọjọ́ tí wọ́n pè wá tá à ní jẹ́ ọjọ́ tí iṣu ó dilẹ̀ láyìn aṣùṣù jẹ ọjọ́ tọ́mọ rẹ̀ ó máa jí ẹ tó ní lè jí mà wá rántí ọjọ́ tí wọ́n túfọ̀ rẹ láti ìrìn àjò náà wálé wá rántí ọjọ́ tí wọ́n wẹ̀ fún ọ ọjọ́ tí wọ́n gbé ẹ kó inú ilé tó fi wàhálà tó fi ìdààmú tó fi àbòsí kówó jọ gbogbo owó olówó tó jí ní ìrìn àjò tó dé gbogbo àwọn ẹni tó gbáwó wọn gbogbo àwa tá ń rìnrìn àjò ẹjá fi bẹ̀wò Ọlọ́run sí nínú àwọn ohun tí máa ń ṣẹlẹ̀ tá a bá palẹ̀ máa bẹ̀wò Ọlọ́run kó ń lé ìwọ ló kó nù ìlú yìí ó wá rìnrìn àjò lápèjúwe lọ lu Gabon àníyàn rẹ òun náà ni wípé o fẹ́ lọ ṣiṣẹ́ nítorí tọlọ́run àti tànàbí ẹnìkan wá gbẹ̀ ẹ́ ṣiṣẹ́ ó wá ní kò mọ bọ́hùn ṣiṣẹ́ owó ilé iṣẹ́ ó sì kó gbogbo rẹ̀ ó sì sá lọ ó palẹ̀ mọ́ bẹ̀wò Ọlọ́run kó ń lé nìyẹn ohun tó yẹ ká palẹ̀ mọ́ jù ìbẹ̀wò Ọlọ́run ni Ọlọ́run ní sọ fẹ́yìn tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ní ìrìn àjò kàbí ẹ̀yin tẹ́ ń lọ ìrìn àjò tí ọkùnrin ìtúngbèrè ẹ̀jọ́ tí wọ́n ń bá láàjọṣepọ̀ Ọlọ́run ní sọ fún yín o gbogbo owó yẹn tẹ́ ń wá owó yẹn ò ní wúlò fún yín o àfi tẹ́ ẹ bá fi bẹ̀wò Ọlọ́run ṣe
wattaqu yawman turja'una fihi ila Allah máa rántí ọjọ́ tó pàdé Ọlọ́run ọjọ́ tí wọ́n wẹ̀ fún ọ so ti rántí ọjọ́ náà ọjọ́ tó lè dáṣọ wọ̀ fúnra rẹ̀ so ti rántí ọjọ́ náà ọjọ́ tí wọ́n yà aṣọ mẹ́ ẹ lọ́rùn so rántí ọjọ́ náà ọjọ́ tán gbé ẹ kó nú ilé rẹ̀ wọ́n gbé ẹ lọ́bọ̀ ilé tí wọ́n ń kọ́ lójọ́ tí wọ́n ra lẹ̀ lójọ́ wọ́n fi ẹ lẹ́ńbẹ̀ wọ́n ní ó kú ẹkú wà rẹ̀ dákun rántí ọjọ́ náà thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun Ọlọ́run ní gbogbo ohun tẹ́nì kọ̀ọ̀kan bá ṣe níṣẹ́ èmi Ọlọ́run mi fi hàn ìní ṣàbòsí ẹnìkan Ọlọ́run ní mi ní ṣàbòsí ẹnìkan ẹ palẹ̀ mọ́ ìbẹ̀wò Ọlọ́run mọ́ ìrìn àjò yín èyí tí ó máa tẹ̀lé bí ẹ bá wá rìnrìn àjò tẹ́wá pọ̀ tẹ́wá rìnrìn àjò lọ tásìkò òun dé báwo lẹ́ ti ṣe gbà ẹ pè nìkan láṣẹ yóò bọ́ síwájú yóò kírun fún yín tí a bá wò ọ̀rọ̀ Abi Sa'id al-Khudri anna Rasulullah sallallahu alaihi wasallam qala idha kharaja thalathatu fi safar bẹ́yàn mẹ́ta bá rìnrìn àjò kàbí ẹ pọ̀ falyu'maru ahadahum àfi ká pè nìkan láṣẹ kó ṣe kíni kó bọ́ síwájú ká máa tẹ̀lé lẹ́yìn bẹ́ẹ̀ bá fẹ́ kírun kẹ́nìkan bọ́ síwájú káwọn ẹni tó kù sí wà lẹ́yìn rẹ̀ kẹjọ kíjàmá gbogbo àwọn kíní wọ̀nyí èèyàn máa kọ́ ni ẹ̀kọ́ ni téèyàn gbọ́dọ̀ máa kó tó rìnrìn àjò ẹ máa jẹ́ àgbàgbé o da'watul musafir min ad-da'awati mustajab Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní bí wọ́n bá rìnrìn àjò àdúwà tó bá ṣe mustajab Ọlọ́run ó sì gbàdúwà náà lẹ́ẹ̀kan náà Ọlọ́run ní ihun tó ṣe ládùúwà yìí o àwọn Ọlọ́run gbà bá bá wọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí Abu Hurairah gbà wá thalathatu da'awatu mustajab àdúwà méjì ń bẹ àdúwà mẹ́ta ń bẹ tí Ọlọ́run máa gbà lẹ́ẹ̀kan náà tí kìí dá padà alákọ̀ọ́kọ́ da'watu mazlum ẹni àbòsí ẹni àṣàbòsí rẹ̀ ẹni àgbáwó rẹ̀ ẹni àná jìbìtì ẹni àwùwà tí ó dá fún ẹni àṣàbòsí fún bó bá bí Ọlọ́run fún ọ àdúwà náà ó sì gbàlé ọ lérí ìwọ lè máa rí ohun pé àdúwà náà ò tí ì gbà ó máa wá yan ó máa fẹ̀ ó máa mínú ọlá ó máa mínú gbogbo ẹ̀ Ànábì ní da'watu mazlum mustajab ẹni tó ṣàbòsí fún àdúwà rẹ̀ bó bá ti ṣe èmi Ọlọ́run mi yí padà o mọ́mọ́ gbálẹ̀ kan náà ni. Ẹlẹ́kejì wa da'watul musafir ẹni tó wà ní ìrìn àjò gbogbo àdúwà tó bá ṣe Ọlọ́run ní òun má gbálẹ̀ kan náà ni òun ò yí dá àdúwà òun ní padà Ọlọ́run ní òun má ṣe kíni òun má gbà mustajab òun ò ní dá padà nítorí ẹni gbogbo àwọn ẹni tó bá wà ní ìrìn àjò àdúwà àwọn Ọlọ́run má gbà Ọlọ́run ò yí dá padà. Wa da'watul walid ala waladihi bá àdúwà bàbá lórí ọmọ kàbí ìyá lórí ọmọ àdúwà náà má gbà tí Ọlọ́run kìí dá padà báwo ló ti ṣe gbà táwọn òbí rẹ̀ ò ní máa gbé ẹ ṣépè tí wọ́n máa ṣàdúwà fún ọ só ń bẹnu ẹni tí wọ́n ń ṣàdúwà fún kàbí ò ń bẹnu ẹni tí wọ́n ń ṣépè fún Ọlọ́run má ṣe wá lẹ́ni tí wọ́n máa ṣépè fún èyí tó wá lé mẹ́ alla tusafiru al-mar'a illa ma'a muharram wọ́n ní obìnrin kò gbọ́dọ̀ rìnrìn àjò àyàfi pẹ̀lú ẹlẹ́tọ̀ rẹ̀ obìnrin kò gbọ́dọ̀ rìnrìn àjò àyàfi pẹ̀lú ẹlẹ́tọ̀ rẹ̀ obìnrin tó rìnrìn àjò
ìsìláàmù ò yọ̀ọ̀dá fóbìnrin kóhun nìkan rìnrìn àjò àmọ́ lọ́dọ̀ tí wá ń bí ìyàwó mi ń lọ Gabon inú rẹ̀ ó máa dùn, ìyàwó mi ń lọ Congo ìdùnnú ni, ìyàwó mi ń lọ lóyìnbó ìdùnnú ni, ìyàwó mi ń lọ bìkan ìdùnnú ni. bó bá wá fi ìyàwó rẹ̀ ńlẹ̀, bó bá wá rìnrìn àjò, kí ni ohun tó mà ti ń ṣe lọ́hùn? ìgbésẹ̀ onígbé, ìrìn onírìn, àwọn àjókòó ńlé, ìyàwó tún dé yóò tún gbówó dé àtún jẹ́ àmẹ́ni ó fún lówó. bóyá àgbà tó kó lọ́dọ̀ rẹ̀, bóyá ilé ọkọ mi ló wà lọ́hùn, bóyá àgbà tó fi ẹlẹ̀ ńlé, bóyá ọkùnrin mi ló gbà sílé, yóò máa ní ẹ̀gbọ́n mi ni, àbúrò mi ni. ìsìláàmù ò fọwọ́ sí. ibi tọ́kọ bá ń gbé ni ìyàwó ń gbé, ibi tọ́kọ bá ń gbé òun ni ìyàwó a máa gbé. ìrìn àjò ó ti da ìgbéyàwó pípọ̀ hù, ìrìn àjò ó ti dalé pípọ̀ hù, ìrìn àjò ó ti balé pípọ̀ jẹ́, gbogbo ohun tí ń dùn ó ti fọ́. arákùnrin kan bẹ, àáfàá ni, wòlíì Ọlọ́run ni, ó níyàwó àmọ́ ìjọ ó fẹ́yàwó kejì. ìjọ náà ni ìyàwó rẹ̀ sọ fún wípé òun rìnrìn àjò. ó ṣe rìnrìn àjò, mo fẹ́ rìnrìn àjò ni. ó ṣe lọ rìnrìn àjò, mo fẹ́ rìnrìn àjò níṣẹ́, ẹ yọ̀ǹda mi, mo fẹ́ lọ wáwó. ọkọ yìí kọ̀ sọ́tún, ọkọ yìí kọ̀ sósì. wọ́n wá lọ bá wọn yàn, wọ́n wá sì pẹ̀ fọ́kọ, ọkọ ní máa lọ. ìjọ tí wọ́n rìnrìn àjò yìí, òun pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ kan ní jama. obìnrin nìkan ò gbọ́dọ̀ rìnrìn àjò. ìgbà ó dèlù ọ̀dọ̀ ẹni tó wà tí ó dé sí, òun tọ̀ òun ni sọ fún pé ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe ọ̀sẹ̀ kan bí ni, èmi náà ń sanwó lé, sórí wípé ọkùnrin kan ló gbálé fún mi, àwọ̀ ọkùnrin kan tí ó gbálé fún ọ̀nà. ọkùnrin yìí wá gbálé fún, òun pọ̀lọ́ ọkùnrin yìí wá jọ ń gbé ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta. ọkọ sì ń bẹ́ńlé, lọ́kọ tí ń lérò wípé òun fẹ́ yàwó sílé, òun fẹ́ yàwó, ìyàwó tó ń bẹ lájò. ọkọ torí ẹ̀ kò sí ọjọ́ náà tí kìí pe yàwó. ọkọ wá ní kó wọn lọ wo yàwó tóun, tí ó fi dọ́hùn ó ti bá yàwó lóyún. ìyàwó sì ń dámọ̀ràn pẹ̀lú ọkọ, ọkọ sì ń kówó ránṣẹ́ sí. jama, ẹjá bẹ̀wò Ọlọ́run, ẹjá sá fún Ọlọ́run, gbogbo àwọn obìnrin tá ń rìnrìn àjò. Ọlọ́run mọ̀ rìn àjò tẹ́nì kọ̀ọ̀kan rìn, Ọlọ́run mọ̀ ṣe tẹ́nì kọ̀ọ̀kan ṣe ní rìn àjò. ẹjá fi bẹ̀wò Ọlọ́run sí o, torí àlùbáríkà àwọn ọmọ wa, torí oríire àwọn ọmọ wa. ìdí nìyẹn tí ìsìláàmù ṣe lálẹ̀ ẹ̀kọ́ ìrìn àjò. bóbìnrin ó bá rìnrìn àjò ló rìnrìn àjò pẹ̀lú ọkọ rẹ̀ ni. ìgangan yìí ṣe ń gbé mò ń lọ rìn àjò lásán tí ọkọ mi ò tẹ̀lé mi, mò ń lọ ṣìn, mò ń lọ gbá, mò ń lọ àwo. èyí tó burú táwọn èèyàn wá tún máa ṣe, obìnrin tó fẹ́ lọ Mọ́kà, ẹ wàá mú ìwé ọkùnrin míì ẹ papọ̀ mọ́, ẹ wàá ní ìyàwó rẹ̀ ní, ọkọ rẹ̀ ní. bí wọ́n bá wá dọ̀hún bùṣe, wọ́n mọ̀ wá sọ̀rọ̀ báyìí mi tó sì fi ọkọ rẹ̀ ńlé. ìfẹ́ òǹtọ̀ òun ni ó mọ̀ wọ́ lọ́kàn, tẹ́lẹ̀ yìí ni ó mọ̀ wọ́ lọ́kàn, yóò mọ̀ wá ṣe ohun tọ́kọ ẹ̀ ò lè ṣe, yóò máa ṣe fún. bàbá délé bùṣe, ìyàwó wa ní òun kọ̀kọ̀ àti wíwọ́ ẹ̀rí ni o, gbogbo ẹ̀yin tẹ́ ń gbé o, Ọlọ́run ó fún yín ṣe o. ẹ̀kọ́ lè yẹn fáwa náà. gbogbo ẹni tó bá fẹ́ rìnrìn àjò, ẹ̀kọ́ kan bẹ tí a tún gbọ́dọ̀ kọ́. báwo la ti ń kírun ní rìn àjò gbà? ǹjẹ́ a mọ̀? a gbọ́dọ̀ kọ́ nípa rẹ̀, torí nígbà míì ẹlòmíì ó máa rìnrìn àjò gúngùn,
èyí ó wá bá kò ní rí omi báwo ló fẹ́ ṣe gbà ìrìn àjò wà bẹ́ẹ̀ téèyàn ò ní rí omi ó wà bẹ́ẹ̀ báwo ni ó ṣe gbà ló ṣe tayammum báwo náà ń ṣe gbà ó gbọ́dọ̀ kọ́ nípa rẹ̀ báwo la ti ń kírun kọ́sùrù gbà ó gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ gbogbo àwọn kiní wọ̀nyí èèyàn gbọ́dọ̀ kọ́ nípa rẹ̀ bẹ́yàn bá tọ̀ báwo la ti ń ṣe gbà bẹ́yàn bá yàgbẹ́ báwo la ti ń ṣe gbà nígbà tá a bá rí omi gbogbo àwọn kiní wọ̀nyí èèyàn gbọ́dọ̀ kọ́ kí ó tó rìn àjò Ọlọ́run yóò kọ́ ẹnì kọ̀ọ̀kan wa yóò kọ́ wa mọ̀ ṣe ọlá amínà ìrìn àjò wa náwọn ohun tá a wí fúnra wa a ní àkọ́kọ́ àníyàn wọn gbọ́dọ̀ dá gbogbo ẹni tó bá fẹ́ rìn àjò káníyàn ẹ̀ dání ẹlẹ́kejì a lọ lè yẹ̀mí wò kò sí mẹ́ o a gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan kó lọ lè yẹ̀mí wò ẹ bá mi yẹ̀ wò ṣé ìrìn àjò mi ò dá kàbí kò ní dá ìsìlámù ò fọwọ́ sí istihara òun ni ìsìlámù kọ́ wa èyí tí máa wá yà mí lẹ́nu a tún máa rí àwọn ẹlòmíì táwa náà ti máa ń pè olùmọ̀ ní wọ́n tún máa wá ní náà á wò fún yín a gbọ́dọ̀ wo ìrìn àjò náà ṣé ìrìn àjò náà dá àwò báyìí á tẹ yẹpẹ̀ á ṣe gbá á ṣàwò ìsìlámù ò fẹ́ ẹ jẹ́ á padà níbẹ̀. ẹlẹ́kẹ̀ẹ́ta àdúà lèyàn fi ń rìnrìn àjò àdúà lèyàn fi ń rìnrìn àjò bẹ́ẹ̀ bá fàdúà sí ẹ sì lọ́re ẹ sì bọ́re a sì ní bẹ́ẹ̀ bá fẹ́ sàdúà èèyàn náà fìlà méjì kẹfì sọ fọ́lọ́hun Ọlọ́run ìrìn àjò tí mo fẹ́ rìn yìí mo ń fẹ́ kó sọ́dì rọrùn fún mi Ọlọ́run ó sì sọ́dì rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹ̀rí ìdí nìyẹn gbogbo àwa tá ń lá nǹkan ká tó rìnrìn àjò à ń so nǹkan mára ká tó rìnrìn àjò à ń gbé nǹkan kan gbẹ́rí ká tó rìnrìn àjò mo gbọ́dọ̀ pàdé ọmọdé mo gbọ́dọ̀ pàdé àgbàlagbà mo gbọ́dọ̀ pàdé nǹkan kan ìsìlámù ò fẹ́ ẹ jẹ́ á padà ń bẹ̀ Ọlọ́run ó kọ́ àmọ́ ṣe Ọlọ́run ó sì fọ́nà má ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú ògo ní ọ̀dọ̀ Ọlọ́run gbogbo àwọn bàbá wa tí a máa tọrọ fún ó bẹ̀rẹ̀ látorí bàbá wa tí àwọn ọmọ wọn dá iléeṣẹ́ yìí ńlẹ̀ lórí wípé gbogbo ládá tábà rí mbẹ̀ kó máa jẹ́ ti bàbá wa ẹni ọ̀wọ́n jùlọ tá a fi ọ̀wọ̀ àti àpọ́nlé dáwùkọ bàbá wa Alhaji Saifuddin àríkọ́ṣe super Ọlọ́run mọ́sá yìí bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa gẹ̀ wọn Ọlọ́run bá wa ṣekún sinmi fún wọn wájú tí wọ́n dojúkọ Ọlọ́run jó dáa ẹ̀yìn tán fílẹ̀ Ọlọ́run má bẹ̀yìn náà jẹ́ gbogbo àwọn ìyàwó tó bá wọn lò gbà àwọn ọmọ tí wọ́n ti lọ Ọlọ́run bá wa foríjì gbogbo wọn ọlọ́lá haúlá wàlá quwwata illa billah bàbá ń bẹ lọ́wọ́ kẹ́ Ọlọ́run bá wa sàlékún kẹ́ fún wọn bó bá kù díẹ̀ káàtó Ọlọ́run bá wa sàmójúkò fún wọn a wá tọrọ fún gbogbo àwọn ọmọ wọn látòkè dókè ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa tá a fi ọwọ́ dáwùkọ Alhaji Abdulrazak àríkọ́ṣe Ọlọ́run bá wa dáàbò rẹ̀ bò wọn Ọlọ́run má fi wọn lẹ̀ Ọlọ́run bá wa dùn wọn nú Ọlọ́run bá wa dúró tì wọ́n bàbá wa tá a fi ọwọ́ dáwùkọ Alhaji Yakub àríkọ́ṣe Ọlọ́run bá wa dúró tì wọ́n Ọlọ́run má fi wọ́n lẹ̀ Ọlọ́run bá ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run bá gbé wọn ga Ọlọ́run má tẹ́ wọn má tì wọ́n má ṣe wọn bí ò ti dá mo tọrọ fún bàbá wa Alhaji Musa Ọlọ́run bá dúró tì wọ́n mo tọrọ fún bàbá wa Alhaji Mujib Ọlọ́run má fi wọ́n lẹ̀ Ọlọ́run kó wà pẹ̀lú wọn ìyá wa dáadáa ní ìyá àlùbáríkà ìyá wa ajá ìdíyà Ọlọ́run má fi wọ́n lẹ̀ Ọlọ́run bá wa dúró tì wọ́n Ọlọ́run bá ràn wọ́n lọ́wọ́ Alhaji Abdul Fattah mo tọrọ fẹ́ yìí náà Ọlọ́run bá dúró tì yín Ọlọ́run má fi yín lẹ̀ ọlá amina ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim. mo wá tọrọ fún ọ̀gá àlùwà Ọlọ́run wò má fi wọ́n lẹ̀ bá wa dúró tì wọ́n bá wa ràn wọ́n lọ́wọ́ iṣẹ́ ìlú náà Ọlọ́run masa ìsọ́dì rọrùn fún wa masa ìsọ́dì rọrùn fún wa masa ìsọ́dì rọrùn fún wa ọlá la hawla wala quwwata illa billah ìlú wa lú Benin Ọlọ́run má jẹ́ ó dàrú má jẹ́ amogun má jẹ́ ama wàhálà ìfọ̀kànbalẹ̀
ìdùnnú ayọ̀ ọlọ́run bá rojú ẹ̀sùn ìlú náà fún wa gbogbo àwọn ẹni tí wọ́n ń ṣiṣẹ́ nílé iṣẹ́ tá a wà yìí ọlọ́run bá wa dúró tì yín o ọlọ́run ò ní fi yín lẹ̀ o ọlọ́run bá ràn yín lọ́wọ́ o ọlọ́run ò ní padà lẹ́yìn yín ẹ̀mí gúngùn àlàáfíà ìfọ̀kànbalẹ̀ ìdùnnú ayọ̀ ọlọ́run bá wa ṣe fún yín la hawla wala quwwata illa billahil aliyyil azim mo wá tọrọ fún bàbá wa dókítọ̀ tí mo fi ọ̀wọ̀ àti àpọ́nlé dáwọ́kọ bàbá wa dr abdulrahim bàbá wa ní mímọ̀ pípọ̀ àyíká ìtàn lè wà ọlọ́run bá yorùsọ wọn ọlọ́run bá wa dùn wọn nú ọlọ́run má fi wọn lẹ̀ ọlọ́run bá wà pẹ̀lú wọn ọlọ́run la hawla wala quwwata illa billahil aliyyil azim gbogbo àwọn alálàájá ọlọ́run má ṣe ṣọ́ wọn dé wá bá wa ọlọ́run ṣọ́ wọn dé wá bá wa àwa náà ọlọ́run má jẹ́ àfa ìsàn ló gbà má jẹ́ àfa àwọn ló gbà gbogbo àwọn ọmọ tí ń lo ìsàmẹ́ ọlọ́run má ṣe fi wọ́n ṣe kóńgẹ́rì jẹ́ agbóṣì rẹ̀ la hawla wala quwwata illa billahil aliyyil azim bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim allahumma salli ala sayyidina muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim wa barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim fil alamin innaka hamidum majid allahumma arhamna bil qur'an واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أكرمنا بكرامة القرآن وشرفنا بشرافة القرآن والبسنا بخلعة القرآن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمينا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين gbogbo etí tí ń gbọ́ wa ọlọ́run wò má fọ́ wa lójú má rọ wa lápá má rọ wa lẹ́sẹ̀ má ṣe wá bí ó ti dá ìdààmú wàhálà ọlọ́run má jẹ́ àmà àìsàn tí ó gbóògùn àti èyí tó gbóògùn ọlọ́run má jẹ́ àmà o la hawla wala quwwata illa billahi al-aliyyi al-azim. Allahu akbar Allahu akbar.